fellow people, I'm very sorry to come back again. Hey, I can be meaning to back in the devil. We don't take it to Padaway here. Go see your video or go see your Alabama, or more than me and Montreal to where what it will. To buy right to die to buy different. I want to see where one of my soccer kiss her. And to look over to do the one to him. As time for you to know. As a Tom, you and I fancy. To what it for me, I be. Most of my prayer to do. But Babewa, I have a great papa, and Baby Papa. Unto she was in Baby Docon. To Rabba, I had the sugar and Bataya to molest Baby Popular. But, luckily, the first and last one. For you are watching me, I don't know sorrow. What do you want me? Not the last one. To my show, I shake a look of well. Our Bala don't show when she will have one sorrow. Ọ̀tọ̀ ìgbà tó kú Bobrisky ọ̀tọ̀ ìgbà tó kú Yẹsà Àjọrí kò sẹ́ni tó lè kú ní ayé tí bàbá Ìjẹ̀ṣà tó ṣe yín fẹ́ kó fi ṣe the first and last. You are talking to bàbá Ìjẹ̀ṣà bí ẹlẹ́wọ̀n ẹgbẹ́lẹ́wọ̀n ló lọ́mọ wèmí ló ń wòye parí olódó wọn lọ bèrè ní industry ó yà wèrè tó mi ní wèrè comedian tó ń wí. Tó bá ṣe mi sí tó bá kàn lọ jáde tó ṣe mistake kò kàn lọ jáde pé bàbá gbọ́rọ̀ ìgbà tó bá lọ jáde sí ni wà láì dára súnmọ́ bí ayé láwọ̀ ayé àwàjẹ́. Tó bá dé kó dúró lórí púpọ̀ mo ṣe bàbá Ìjẹ̀ṣà jẹ́gbẹ́ tiẹ̀. So àdánwò kò ti dàdọ́ tán nìyẹn. So kò sí ẹ tó lè tí ò lè ṣòro lójú bàbá Ìjẹ̀ṣà. Ní tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà kò ṣẹlẹ̀ sẹ́lẹ̀ bí ṣìkan kò jalè kò pààyàn kò rọ̀. Now ó lọ ìkúsíkú dé ní ẹ̀wọ̀n ìyànná kó síbẹ̀ ẹ̀rọ kó síbẹ̀. Irú ẹ̀ bá jáde wá gbèdé bẹ́ẹ̀ ẹ̀lọ́gbọ́n máa bàbá oṣù bàbá Ìjẹ̀ṣà ẹ̀yà ìgbà lọ́dí láti ẹ̀wọ̀ ẹlẹ́wọ̀n ló lọ́mọ ìwọ ẹlẹ́wọ̀n ló lọ́mọ. Ó wẹ̀ kó ṣe mọ̀ ṣá. Tó bá lọ tẹ́ ní apology kó lọ correct kó lọ tẹ́ bá tẹ́ apology lórí ọ̀rọ̀ tó sọ yẹ pé bàbá Ìjẹ̀ṣà bá rí lò àmì mo bàbá ṣe bí nínú tó bá lọ tẹ́ ní apology wọ̀ láìka lọ sọ́mi láyà. Ó ní tó ìjọba bàbá Ìjẹ̀ṣà kó tó ṣẹ̀wọ̀ ìbá tẹ́ fi lọ ẹ̀wọ̀ rẹ̀ ṣe wẹ̀. Ọ̀rọ̀ tó sọ yẹ sí bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀ bàbá Ìjẹ̀ṣà àti bàbá ẹ̀rẹ́ ìdí mi ti mọ̀. Ṣé wọ́n gbọ́n ní bad record mi? Ní ọwọ́ mi I fold it. Ibi tó ti já ẹ̀ṣọ́ òun fi máa ruwa. Èyí kó rẹ́kọ̀dù yẹn pàtàkì àwọn ọmọ ìtọ́jú. Ọgbà sí ẹrẹ bí kò sẹ́yìn àti òní àṣìṣe kò sẹ́yìn tó ṣe kọ̀kọ́ ni wọ́n á sọ̀rọ̀ kan pé ṣe ẹ̀rẹ́ wà lọ́dọ̀ ọmọ orí ẹ̀ ti dàrú. Òun fa àti tó ń dààmú ọpọlọ yìí sí bàbá Ìjẹ̀ṣà tó bá lọ tẹ́lẹ̀ apọ́lọ́jì kò lọ mẹ́ kọ́rẹ́sọ̀ rẹ̀ dàgbà tó sọ ẹ̀ tó bá lọ mí kẹ́ tó má máa jáde padà bàbá ẹ̀ ẹnu ni kíní kan fi kọ́lé ẹnu náà fi wò orí ẹ̀ jí ni kò sẹ́ni tó lè má kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí kí ló ṣe ẹ́ olùkọ́ lọ́wọ́ ti gbà fún ẹ ìrìnàjò mélòó lónìí àwọn Lámìdé wà ńbẹ̀ Davido wà ńbẹ̀ Wizkid wà ńbẹ̀ Burna Boy wà ńbẹ̀ Renaissance wà ńbẹ̀ gbogbo àwọn ọmọ lórí yẹn Ṣèyí Fáyẹ̀kú wà ńbẹ̀ ta ló tutù ta ló sọ̀sọ̀kú sọ ìwọ yìí nìkan náà ló máa jáde máa ṣó pé kọ́ni òkú wọn lọ sọ kò sẹ́ńtò lè sọ̀rọ̀ sí lọ́sí kó ló di lásán rẹ̀ fún mi kó lọ tẹ́ńdà apology lórí ọ̀rọ̀ tó sọ sí bàbá Ìjẹ̀ṣà pé ẹlẹ́wọ̀n ló ta lẹ́wọ̀n tó bá lọ tẹ́ńdà apology rẹ̀ ìdájọ́ wọn á ṣẹlẹ̀ sí ẹ̀ mo sọ̀rọ̀ ìlú bá mi lẹ́nu jẹ́ ìpínlẹ̀ ńlá mo lórí pé irú ẹ̀ wọ́n sọ pé bàbá Ìjẹ̀ṣà ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ló lọ́mọ kí ló ti ní lájẹ kí ló gbé tó jẹ lọ́wọ́ tẹ́tẹ́ bá súnmọ́ ẹ bá mi gbẹ̀yìn babaláwo ẹ̀wọ̀n nù ẹ̀kẹ́ sọ fún kóló mi correction ó ti ṣọ̀rọ̀ sọ ṣẹ̀sán mo láìpẹ́ kó láyé mi ní eré àmì bàbá pọ́tẹ́kù ló ń pè mí torí pé ó ní mo rà ṣùgbọ́n kó máa sọ tí ò yẹ kó sọ ságbàlagbà kí ni nígbàlẹ́ ìjọba ń dẹ́kun dọ́dọ̀ ẹ̀ pọ́tẹ́kù mo ṣe ń bọ̀ ní fẹ́ kó lọ tẹ́lẹ̀ apology to make correction bàbá Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n dé lọ́tọ̀ ní ìlú Amẹ́ríkà Amẹ́ríkà náà gbọ́dọ̀ lọ́dọ̀ ẹlẹ́wọ̀n ẹ̀bọ̀ ni mo. Ṣùgbọ́n part of the correction pé iṣẹ́ ẹlẹ́wọ̀n ló lọ ìwọ ní kọ́kọ́ o tó gbogbo àwọn blogger tó ń gbégbé èèyàn blogger kan náà tó tútù kùtù tó ń sọ̀rọ̀ kùtù pa bàbá Ìjẹ̀ṣà ẹjẹ́ ẹlẹ́jọ́ ló bí ikú sí o láì sàlẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ tí ò jẹ́ tí wọ́n ló bí ikú sí akú sórí ẹjọ́ bàbá Ìjẹ̀ṣà ní gbogbo ẹ tí ẹ ń bá bàbá Ìjẹ̀ṣà yọ ayọ̀ àjẹsí ìdùnnú àjẹsí ọ̀pá àjẹsí inú ọdún yìí bàbá Ìjẹ̀ṣà kò ní ṣe lásán kó tó ló ti dé Ọlọ́run sọ pé òun fẹ́ gbogbo ẹ̀ jáde gbogbo tí ayé lè fọ́ gbogbo yín èsì wọ́n sì lè parí lọ́dọ̀. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ nǹkan tí arákùnrin tí ó wà ní fídíò yìí tí a mọ̀ sí Parí Olódo tí ó sọ nípa olórin Portable àti bàbá Ìjẹ̀ṣà látàrí ọmọ tí bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ṣẹ̀ bí ẹ̀yin èèyàn wa kí ni tí ẹ lérò lórí ọ̀rọ̀ yìí o.
correction rẹ̀, gbàgbé the correction. Make the correction.